Africa Content TV. Ẹ̀rí mẹ́ kẹ́ra o, ìfilọ̀ tó fẹ́ ṣe nìyẹn. Nígbà tí à ń tẹ̀síwájú nípa gbígba àlejò, a ti gba àlejò ọ̀nàrẹ́bù, a sì níyù Alárápé ẹ̀ka àbọ̀. Bákan náà a ti gba àlejò ọ̀nàrẹ́bù Isiaka Kasim Àrólé. Níbi táwa lónìí, olùgbàlejò pàtàkì ọ̀nàrẹ́bù Kabila Ọlákòjọ àwọn náà ti wà ní àárín tí a ti bà. Ẹ káàbọ̀. Ọmọọba Níyì Ọ̀yátóyè wọ́n ti wà níkàlẹ̀. Israel Majesty ọba tìmì láti ìlú Ẹdẹ. Ẹ káàbọ̀. Bàbá wa ọba òkèrè ti Ìṣàkí amọ̀kìyí káàbọ̀. Pásítọ̀ Ṣùlọ́lá ẹ̀sìn àdúgbò ẹ̀kọ́ àbẹ̀tẹ̀ ìṣe. A kí àwọn ìdílé Agbólúajé. Àwọn ìdílé Agbólúajé láti ìlú Benin Republic ẹ mọ̀ máa ṣe o. A kí àwọn àlejò wa láti ìlú Kòbẹ́ ẹ káàbọ̀. A kí àwọn ẹgbẹ́ ọba Adéyẹmí group ti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ mẹ́rẹ̀ẹ̀rin èyí náà má ṣe rẹ̀ mà káàbọ̀. A kí akọ̀wé ẹgbẹ́ APC Alhaji ọmọọba láàrin ìtẹ́. Ó tó di ọjọ́ yẹn tí a ṣe ọlọ́wọ́ iṣẹ́ tó wà nínú ayé rẹ̀ tí òṣìṣẹ́ wájú ìjọba ṣe àkókò wọn tí ilé rẹ̀ tò, tí wọ́n ti sì rẹ̀ tò, tí ibiṣẹ́ rẹ̀ tò, tí wọ́n màdà dá pé wọ́n lè dájọ́ àti ìjàmbá bọ̀ ẹnu rẹ̀. Message for you, the Lord will bless you in the blood of Jesus. Ẹgbẹ́ kákàtà rẹ̀ fún bọ́sùn máa yẹ o. Kákàtà rẹ̀ fún bọ́sùn máa yẹ o. A lọ sí agbo àdúrà báyìí. Àkọ́kọ́ àdúrà náà ni bàbá wa rẹ̀ bẹ̀ Dr. Peter ìyàwó bàbá bọ̀ fún àwọn ọmọ ìyàwó àti gbogbo ìdílé. Ìdílé ìyàwó àwọn ọmọ àti ẹbí wọn yóò jẹ ìwé. Obìnrin fọlọ́pẹ̀ ìtùnú lórúkọ bí Jésù yóò tù í nínú. Obìnrin fún ìtọ́ni Ọlọ́run. Obìnrin fún ìgbésẹ̀ gbogbo ìtẹ́gbé gbogbo ayé tọ́ yín sọ́nà. Gbogbo ẹ̀kẹ́ tó ń lọ pé kí wọ́n ṣe. Bẹ́ẹ̀ni sọ fún mi pé àti ọgbà ẹ̀mí yóò ṣe mọ́. Wọ́n ti ṣe mọ́ lọ́rùn. Bí orúkọ Jésù Kristi ìgbà yóò ṣe àmọ̀nà yín. Ọ̀rọ̀ yín yóò dà sọ́pẹ́. Lórúkọ Jésù Kristi ìgbẹ́yìn àwọn ọmọ yìí dúpẹ́. Ọ̀dà yìí ṣe ọ̀nà yín rere. Yóò sì ní tì yín. Ọ̀dà yóò ràn yín lọ́wọ́. Yóò sì kó yín sókè. Lórúkọ Jésù Kristi ìlú àtúgbàlà wa. Praise the Lord. Àdúrà fún ìlú Ọ̀yọ́ àti gbogbo agbègbè rẹ̀. Bàbá wa Right Reverend Dr. William Aládé Kùgbé. Ọlọ́run alágbára àti ìfẹ́ àdúgbò ẹni wọ̀nyí fún òní. Let me rest more.
Ọmọdé náà ní ìṣòro wà pé ó pọ̀ wọ́n wájú à.